Do here, what better than don't never have, don't never hear to a hill. Above where, above Ibota. Well, have booking, David to talk to David to work to. Well, so Yayo Wayama, Udema, or Wama, Benobila, Benobi, do Wayama. Okay, what Yaki room gives an ass no. Idira to go more to go to no one. On Yama, Sanoboa, Marie, who were Malari, 1 year there, 1 year ago, 1 year son, 1 year van, Wesso, Marie Mado whatever one. I have a new champagne. Mugi bon unima. Mugi mami ma we bo na ya nyi ba bona. Fiambu na ma o. Na ya kon wo ka, na ya ro wo ka adedemede. Eni Jesu Christ no nya ma. Isa. Aya we so itwe tema no ere. Ma ko bunema. Otuba Richard Osunde wo wa kare obokia o. Koyo. Otuma busama obokia o. Koyo. Otumage Sagiduwa, Obokiantman, Kuyo. You know, I need Rowa, why ne or Tutawa, Wabokan, Wabitutao. Okay, na, if you name a Mau, no. If you name a Mau, if you name a man, no. All the thing go. Well, Emwn, no Legae, Omomo. Nadabie. Emwn no Legae, Omomo, Nadabie. Bonso ye na do aye imi ami egbe. Emwn so no Legae, Omomo, Nadabie. Kebe owa o, kebe egbe o. Ima awe ye ma egbe ma Emwn so na lo na yagun bege ekidan re egbe Omomo Nadabie uwe egbe. I agbe okuta o Obokian o yo ese wani madre wa wareba amegbe asun o ti wa mo wani na ro la dia ma so de ge no okay Omomo Nadabie edotie wa Omomo Nadabie edotie wa bedotie Omomo Nadabie Omomo Nadabie bedotie amaye ni abiomo mai aido he ni amaye ni o na dotie Omomo Nadabie oko wayegbere Omomo Nadabie bedotie okia o go yowo go yeba go yeha go yena go yisa go gone Omomo Nadabie amaye ni o
na dotie we no mo ni waye ho musi wo na da bia dotie omoruwe oruwe aya papa money aya papa oda we ko die kai omoruwe die ba won me enwe iye omoruwe that's it right omoruwe one word agbon ye ba re wa omoruwe anyone do wa yo baba me omoruwe o si ma bo we say I de baba me I de baba me Constance Abutowa obi amobo obi amobo gele na ogbe kere ma gbe fun Richard Osunde omoruwe ogbe owa gbe suwa omoruwe ati omomo na dabia ma ni ati omoruwe omoruwe oga so ma bo ise oga so wuma o ise apobo ne wanta omomo na dabia ati omoruwe obe de o kabo we divi o edo no Emwn na de Omomo ye egbe iye wàhádà bí ọ̀ẹ́ Emwn na de Omomo ye egbe iye wàhádà bí ọ̀ẹ́ àdàbí ọmọ ìyẹn pàrọ̀ no de ọmọrin ye egbe iye akido bí ọ̀ẹ́ àìwé náà do fiẹ́ Emwn no dáì ye egbe iye Emwn na ihin Emwn no de Omomo ye egbe iye wàhádà bí ọ̀ẹ́ àdàbí àgùnhà ìdẹ̀rẹ̀ àìwá bí ọ ni ànàfíà wọn Emwn no dáì ye egbe iye bó dẹ̀ yọ Emwn no de Omomo ye egbe iye oye bi ri na do mi ye mi oni on de yo okay o goye ba goye ha goye na goye sa go Emwn no de Omomo ye egbe iye iri no dáì no de ye ya mu iye oye ukon ni ode Omomo ye egbe iye oye bi ri ìbá ni o lari ìbáyé egbe iye adadbai Abutowa we ababa sagilu wa we ababa oye Emwn nsalba yi oye wuku ne oibaye Omomo ni ke ladian abie awe ababa oyo wede ababa ni Emwn no de ababa do ye egbe iye oni ukon ado fian ado ru ado ape oge igbomo ni ado pe no make na no doriye ababa ni Emwn no wegbe no obi polo kere abi yima yan do adolo ye but irini o salabo adie irini ekene eboni na do kofo ukun oni o dai egbe yo dai yo oni
Ye enable a bridge. Agbe. Ya eba wa ababa. Ya eba sukun ababa. Ye gedegbe. Ababa ni ma wa ton ba mu e omo ni o. E no yi do da yi ka baba do se bu ye okun ni. Okun ne do. Ano be ya baba re be tian wa o. Da be ye re wa ababa ni hin. Be tian wa. O be de o. Ko ona ariebe egbamo na tonye ezieran ne omoni yarie erani be uku ona ariebe gbamo aya tonye ezieran ne omoni yarie erani be uku erani otinga ebe otinga otie otinga obeki ogwi Igbo monari aya tun ye ezierani obondi ye nware ori rani ori ebuku aimie tunda evidan tun yo ezieni Igbo money akeri e bodi ani devina Igbo mo aya tun ye ezieran ebe ra pa wa ebe abeta ye mi obe to pe mi ni ye idori ebuku ai seti mi tunda atona ye ezie mi ni oko okay o goye ba goye ha goye na goye na edi wa ro wa David na ye gbo mo na to ye ezie ran ezie ebikebi goye sen goye gone edi wa na de abiomo ọ̀rọ̀ yẹn sọ ní ya sọ èmi money era àìyẹ ránṣẹ́ sọ ní money ọmọọmọ ìyàmà na ìdí ẹyọ na ya tún yẹ ẹzí èmi nì na ya kà wẹ èmi ní ọgọ ń ọgbọn nínú èmi ní ukọ na fíà ní atanye o ezie ebe ezie otie ezie mi kebi anafi ko mo ya ye ezie mi kebi ebi ni Oghe no de ya se de ami wa go ma si mi una we so we no ma pa di abi Oghe ai no we afiu kon wen yo we don't want Ugo Johnson me afion kun owo eyora do na we do na wo ban apobo na do ai gbe constable so ma ogbe osunde ewu okay ewu ewa ewu ukon nobo ewu obi di gbase ukon o ewu ukon ma afia yebi na yebi ni shongo wa ni apobo de o apobo de do you know obi do Igbo momo aye na wa no ibi ya fe na wata wa aye na Igbo momo no wa no epa ne Omomo pa we bo anwen ne atie epa ne Omomo pa wo anwen ne
Actually, aye vai no momo ye, ah? Na ya na ni kebe nwe oriye, oyinwon. But so money wa nwe fune o wa sepa wa. O wa sepa o wa abi. O wa abi wa ti pa ni. Wa ti mi no bi ni. Ìparí náà mo pa obìnrin àti ìpa rẹ̀ àwọn èèyàn ọ̀rẹ́ ni wọn ẹ̀ o obìnrin àti ìparí gbà wọn ẹ̀fọ́ náà wà á fọ́fá kẹ́kẹ́kẹ́ ìgbọ́n sọ ìgbọ́n wá wọn ni ọwà pinnu bú nkwàwọ́ òkó rẹ̀ báyìí tiẹ̀ ìparí òkè àwọn góyè wo góyè va góyè ha góyè nẹ góyè sẹ góyè gọ́ọ̀n. Ìparí nà mú nù parí nà fọ́ kẹ̀kẹ́ ni ẹ̀yẹ́ gba tiẹ̀ ìpọ̀kọ̀ ọmọ ìpọ̀kọ̀ àìdìbà abùsọ́mà ìpọ̀kọ̀ ògbẹ́yẹ Osunde ìpọ̀kọ̀ ògbẹ́yẹ Sagiduwa ìpọ̀kọ̀ ògbẹ́yẹ ní ẹ̀yà wa gbẹ àpòpọ̀ níbi ètò ìṣègùn ayé òkó ọkọ̀ mọ́mọ́ náà ẹ̀ náà ẹ̀ wà náà àmì ọ̀nà máa ọ̀nà ọmọ náà ruẹ ọmọmọ náà dàbíẹ àti ọdún ọ̀yẹ̀ wọn náà ruẹ ọmọmọ náà dàbíẹ ọ̀yẹ̀ àdàbíẹ ọmọmọ ọ̀pẹ́ náà kú náà ẹ̀dùn àìdòrú ọ̀yẹ̀ àyà tí ọmọ parí náà ru ọmọ ni ọ̀bẹ̀rẹ̀ Bible á ru ọmọ láyé tí ọmọ ni èdè dẹ́ tiẹ̀ yà èdè ọmọ tiẹ̀ yà iye ló ń kwa ọ̀kágbẹ láyé tí ọmọ ni nọ̀dọ̀ á ru ọmọ ni òkó ẹ̀dọ́ wà mẹ́ ènìyàn bí ayé wà náà ọ̀kẹ́ àwọn góyè wo góyè va góyè ha góyè náà góyè gọ́ọ̀ èdè wà nínú wà láti ọ̀wà nọ̀dọ̀ á ru ọmọ ọ̀sìwù gbèmí náà kọ́ náà yàrá ọwọ́ yàgbọ́ àwẹ̀ àìgbẹ̀ Osunde ọ̀sìwù gbẹ̀ Osagiduwa ọ̀sìwù gbẹ̀ Abusama ọ̀sìwù gbẹ̀ Humphrey ibùnọ́sà abókàn o ọ̀sìwù gbẹ̀ ní àyè níwá gbẹ̀ ìtìyàwó ọ̀sìwù ẹ̀rọ ọmọ nínú wọ̀tápá èmi náà ọ̀sìwù yá fíẹ̀ Eruani bá tiẹ̀ nìyá ru ọmọ ni abẹ́ inú àwọ̀ ẹ̀dẹ́ ìrùnkí bẹ̀dọ́ àti èmi ni. Ìnáwó agbọ́nlàdé bẹ̀dọ́ àti nìyá ru ọmọ ni. Abẹ́ mú bọ́ náà ọ̀tún báyìí tiẹ̀ yé abẹ́ nìyá ru jà náà gbìn dẹ́nu mi ẹ̀ nọ náà ru jà okòó nínú à. Ayọ̀ okay so Abusama ọwọ́ abẹ́ okay abẹ́ ẹ̀ẹ́gẹ̀rẹ́ náà sọ̀pọ̀ ẹ̀dá abẹ́ dọ̀kí ẹ̀dọ́ tiẹ̀ abẹ́ ẹ̀hóhò. Abẹ́ ẹ̀hóhò ayáwó èèyàn bí yí ọmú bẹ́ẹ̀bẹ́ ọ̀nà abẹ́ òhò yàbá ṣẹ́gbà abẹ́ òhò
I remember who I asked it to. I have you over here. Then on Musa and Chabeho. Oh, I will do. I cook ya. Get you. What on? And ye, Omomo. We or aswe asupe. Ona, and ye, Omomo. We or aswe asupe. Woman answer super. Or their super answer. They will not hear you, at hear your enemy. The matter. Now, super making a fool. Agile, no one a dagger, what hear you, as super you a waffle. They will any one that hear you more momo was super as well. Cool? Okay, go your wo. Okay, go your va. Go your ha. Huh? Go your na. Go your son. Go ye gone. As super as well, momo. I will give us about oh, you're more the gay. Although here now your money as super any oil. Equal no far. Now super making up for equal no. I may. Sunday away equal way out your man. No. Okay. Abu Sama equal where equal to try. Sajua equal then what you okay. Oh no. Okay. Abu Sama equal Sajua equal equal no. Bilosa equal ukuma. Ekukmo. Oh, ekukmo. Equal no. Oh, I fuck. Okay. It's only your mama. What? Yeah, here now. Cool. Oh, fuck. Kevin, now. Hey, your money. Equal no. Equal. Yeah, wow, Tiama Mensi, equal, cool, Nakoyubo, Roy, Ubo, no, I don't hear, I don't hear Bopa, boy, I don't hear Bopa, only cool, yeah, by Wakobonia, Yamabuso. Ọ̀pá náà ìkẹ́ yóò wá ìfòdè bọ́bọ́ná. Ọ̀pá náà ìkẹ́ hehehe. Ọmọ pé a na máa rú ẹ àti wà. Ọmọ pé a na máa rú ẹ àti wà. Aí tinha mokwa na maeru o mokwa ka o eko mokwa na maeru ala dia amuhe wa dege amaeru na gene de na asunpo ayi emi koto gene da amuhe wa dege so be ya agbe okan ya mo fane bayi tie mokwa na maeru so ya mo fane ile na mi oh yeah. Yo, amokwa. Look here, but so that man you say was so here, a money out. Oh, I can you carry a man you do. Yeah, I will have yoga or do here or no money. Imagine Yamwe or Vanna.
Maritie Omokani, the winning Nomana Rueni, and we had digging. Okay, I'll go your work. Okay, I'll go your va. Okay, I'll go your ha. Go your there. Go your sir. Oh, go, going go. Omoka, no my way. Or Aladian, or man who put a master for you, or man for you be, and we have what they get. I got my roy. Only to say, Upicolo. Upi ki oli o Upicolo. Yo, I want to. I don't want any name here. I buy. I the bag Sunday. Igbon. Oh, Igbon. Mo pàdé máa ń rọ ni àti Igbon. Nàti Igbon ni mànẹ́dọ̀ tẹ̀ Igbon. Wọ́n yẹ máa so bẹ́ẹ̀ wàgbọ̀n. Yíyan rọ yẹ. Don't want video. Yíyan rọ yẹ. Mànẹ́dọ̀ ìmà yà zanya wẹ̀ yẹ ẹ̀wẹ̀ náà rọ. Ànàti Igbon. Igbon no máa rọ. Igbon no máa rọ. Ọmọkùnrin no máa ń wá rí àkànà. At Piccolo. Abusoma, Piccolo, okay. Oghe, Piccolo. Piccolo, boy, Piccolo, ye. Oghe. Akubone, no be Akubone do ya. Abiwa o, than or the young go. If any man have fian one, okay, Bambana. Oksogma Iwelana, Wabe Oksogmo. Near Sabano here, at the Nomani Maukino. We have friend Mao, Sabano Gedino, Denima. Sabana Gia, me and Beam, Mami Pupo, Okino. So, Mausa, Kino Bera. You know, you have a Naya Gumadia, Edion. We have a Wabiwa. If na why Mao a baby. If I hold on to like Brado, I couldn't have like Brado. It can all give my Mammy Yao, ye mere. Got my hand like Bimao. And I'm here where I am here. I get it. My year on no year one. Guacky Nigi. John Way. Have it. I got to say, do Mama elected Mama Kuba. About to is Monwanido, whatever Busova, Wesso, whatever to do, Wesso, whatever Sagidu, Wesso, whatever Glusa, Wesso, I verify. Yannick Mammy Boyari, oh, Wesso, what are you? Anyway, why, Arriba, what I was saying. Then where to ta? Somebody here again, while here, then what? If you know, I'm not going to have to ask for a boat. Manedo, I'm allowed out. I shall be my amio. You just Christian of Salubua. He said, bye bye, no redo. I told Pevekete, a dear gamma, or gamma. Oh, your poem, do ye? Oh, by little boy, fool. He said, about to pay. He said, Oghe ya do, Sabu Wayaro. Bye bye. Oghe